bàbá mi àgbà Olorundare Hafizahullahu. èyí tí Ọlọ́run ṣe fún yín tí ẹ̀ nájà dùnú lórí ẹ̀ yìí tó rọ́jà dùnú lẹ̀ ná afáwa Hafeedul tí wọ́n bá ń ṣe é báyìí tí wọ́n ń kó yín jáde lọ́dọọdún tí wọ́n ń kó bàbá àgbà Olorundare tí wọ́n ń kó wọn jáde lọ́dọọdún béèyàn bá wá ń béèrè pé bò ní ṣe ń rí afa youth ń bọ̀ wá kí n dáadáa ẹ bá ń birú ẹni bẹ́ẹ̀ pé ọmọ fọgá tí bá ń fan kọ́bẹ́kọ́bẹ́ iṣẹ́ bàbá rẹ̀ ní gbélarugẹ toró wọ atẹ́gùn náà ìbọ̀ bẹ́ẹ̀ bá ṣe é báyìí kí la fẹ́ kẹ́ ẹ máa ṣe ṣèbí ńgbà tí àwọn ń sọ̀rọ̀ ìbẹ́yìn lẹ wà lẹ́yìn àga tẹ́ ń wòran ìdùnnú yìí. Alhamdulillah. àwa ajá sí pé tí wọ́n bá ní ẹ sọ̀rọ̀ ṣe ń bá ń tẹ́ ẹ fẹ́ wí ni àmọ́ ńgbà tẹ́ ẹ fẹ́ wí tọmọ pọ̀ ẹ wá dákẹ́ ẹ ní káwọn máa ṣe àkàmọ́ dára dùnú. àṣé man qala ana something fa huwa nothing. àmọ́ kullu ma silent ala something bí baba ti dákẹ́ innahu something. kullu ma shouting bila nothing iza qama al-yawma al-judgment innahu losing. baba gbọ́ Olorundare ọlọ́mọdé lùsì láéláé. Amiina. alhamdulillah. 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 ẹni tí àmì ìjẹ́ ìṣìgẹ́ déwájú rẹ̀ tí wọ́n ń ná kọ́kọ́ òun ò ní mọ̀ pé ọkọ̀ wọ́dúróòbù ní tọkọ ní ó pè wọ́n tún gbà padà èmi wá jẹ owó lọ́wọ́ ẹni máa ń sọ pé alhamdulillah amiru márùn tẹ̀ ń kó ojú agbo látẹ̀kẹ́ ń kó padà ní ẹ kó márùn wá lọ tèmi ẹ kó mẹ́ta padà ọlọ́run wọlé abíbí ànábì ẹ̀ ní mọ̀nẹ́ra láéláé. Amiina. la hawla wala quwwata. Illa billahil aliyyil azim. ọlọ́run yìí dá fún ẹ̀hẹ́n. bàbá mi àgbà mo kí ìkàlẹ̀ afáwa Sheikh Abdulrahman Al-alami. fọ́nrin alami Al-alami. gbogbo àwa tí a jọ jẹ́ irọ́ abẹ́ni tó jù wá lọ àwọn kan bẹ tí wọ́n jù wá lọ gbogbo ayé sì mà àmọ́ wọ́n bá wa ṣe níbàṣe pé àáfàá lòun náà ẹja dára papọ̀ ká sọra wa dìkan níṣẹ́ tí wọ́n bá wa ṣe àmọ́ àwọn tá a jọ jẹ́ ẹgbẹ́ tọ́lọ́hún wa ti gbé ọwọ́ wọn sókè ju tiwa lọ èyí tó bá rẹra rẹ̀ ńlẹ̀ báwọn ṣe ń fọ́rin ti ń ṣe báwọn àfáà rídùnú ti ń ṣe yìí wàláhì ẹja máa kírun wọn gbogbo ẹni tó dáa fún ju ẹgbẹ́ rẹ̀ lọ tó ń sọ pé báwo tí wọ́n ṣe jẹ́ ẹ ó lè di lọ́la kọ́rọ̀ lè rí bá mi àmọ́ kì í ṣe pé dẹ́dẹ́ tó bá ṣàbúrú sí wọn náà kì í ṣe pé bóyá yóò padà wálẹ̀ o ó lè má wálẹ̀ o ìwọ ni kí wọ́n lọ mójútó bó ń ṣe ó ṣe dáa àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe dáadáa pẹ̀lú wa tẹ́ jura yín lẹ̀ tẹ́ ayín lẹ̀ fún wa ọlọ́run ní jẹ́ fọlá pítà. Amiina. wa ilal amami. Insha Allah. ó kí gbogbo ẹ̀yin àgbàlagbà wọ́n ní a kì í fi obo ẹwà múni lájẹ́ a kì í fi obo ẹwà múni lájẹ́ bàbá ní báyìí ní ẹrẹ́ ní ṣe ní ká má bára ẹni ṣe ọjọ́ mélòó gan ohun mélòó là jẹ́ ń sùn lólé tẹ̀tún ní o máa dáwọ́ ọlọ́dẹ ṣé bá yín gbélé lóògùn ni. bàbá mi àgbà Olorundare èyí tí mo kàn fẹ́ yẹn ní ìṣẹ́jú kan òun ni wípé ọ̀rọ̀ pọ̀ tí ń lọ lórí social media tí gbogbo nǹkan sàn forí lura wọn àmọ́ bó ti wù kó lè burú tó dáadáa táwọn tàná gbèsè tí wọ́n là kalẹ̀ òun wàláì kò ní tán èyí ń sọ fún gbogbo wa lónìí ẹ dàgbọ́n ẹja lọ mọ iyì ẹ sì já lọ pọ́nlé ká lè mọ bàbàrà ìbànújẹ́ tá à ń fún àwọn tó bí wa láwọn bàbá wàláì ó pọ̀ àwa tá a jẹ́ àfa lọ́kùnrin tá a jẹ́ àfa kìí ṣe pẹ́ni wa ló yẹ ká tún sí máa gbọ́ ó pọ́sibù kó ó máa rí bẹ́ẹ̀ èèyàn máa nífẹ̀ẹ́ ìyá bẹ́ẹ̀ lọ́lọ́run ti ṣe kárí ayé gbogbo wa akúndùn ká nífẹ̀ẹ́ ìyá wa àmọ́ ẹja máa fìfẹ́ hàn sáwọn bàbá wa ìmáa fìfẹ́ hàn sí bàbá torí gbogbo ọjọ́ ayé mi ti sọ bàbá lèmi kọ̀ọ̀kan máa kí torí ìdí mẹ́ta ìdí àkọ́kọ́ tí fi máa kọ́ máa kí bàbá mi òun ni wípé gbogbo ọjọ́ láyé àfàwọn àgbà rídùnú ìdí mẹ́ta tí fi ọkọ máa kí bàbá mi òun ni wípé àkọ́kọ́ òun ló ṣẹ̀ṣà àyà tó dáa tèmi ń pè níyà mi o tó bá mú olórí ibú níyà yín tèmi ó bá ń lẹ́nu. ẹ̀kejì tí màá fi máa kọ́kọ́ kí bàbá mi tí wọ́n bá ń pè mí níta pè mí lọ́tún pè mí lọ́sì Hafeedul ní kí wọ́n fi ń pè wọ́n Olorundare ó kọ́ bàbá náà fi ń pè wọ́n gbogbo ọmọ láyé tó bá dé ta ó kọ́ bàbá rẹ ló jẹ bó délé ìwé ó kọ́ bàbá ló filẹ̀ ilé kí ó kọ́ bàbá ló fẹ́ filẹ̀
ẹlẹ́ẹ̀kẹta ṣèbọ́kùnrin lèmi náà ṣèbí bàbá lèmi náà mo ti kúrò nílé látọjọ́ àlà àti Thursday ni mo ti kúrò nílé èyí tí ń ferí já káàkiri torí tí ni fi ń ṣe wàhálà ṣebí torí ọmọ ni tí n bá ṣe wàhálà òun tán ṣé mi náà fẹ́ yí kọ́ ọmọ kí èmi náà ẹ jẹ́ n kí bàbá tèmi náà. iṣẹ́ àwọn màmá iṣẹ́ tó lágbára ni lóòótọ́ tó sì wúwo tó jásí pé tó bá ti dànù gbogbo wàhálà bàbá ó lè dànù lára ọmọ. iṣẹ́ màmá wúwo àmọ́ iṣẹ́ tó pamọ́ ni. mo ń jáde lọ lọ́dún kan ní 2013 mo fẹ́ lọ sí exam bì kan ìwọ̀n ń lọ lọ́wọ́ rẹ̀ lẹ́ màmá mi wá pé mo ti di gbádàgbà ibi tó ń lọ ò débẹ̀ rí so tá ló mọ̀ tó ń lọ ó tún wá fọ̀sán lọ fẹ̀kẹ́ máa jí lọ láàárọ̀ làwọn ní ẹ̀jẹ̀ máa lọ nísìn. wọ́n wá ní kí ló ní gan tó kí ló fi ọláyà balẹ̀ mo ní déédéé tẹ́ ń ṣe fáwọn ọmọ ọlọ́mọ táwa ń rí tó bá yẹ sí pé ó bá dénú yín lóòótọ́ yín tá lọ bá nù. Allah. bá a bá sì tó bá yẹ pàníyàn burúkú lẹ̀ fi ń ṣe á lọ bá a lọ́hùn náà gbogbo ẹ̀yin ọ̀dọ́ lóbìnrin ẹ dákun ẹjá lọ ta àparadà ká lọ ra àlùbáríkà kalẹ̀ láti sìn kì í ṣègbà tẹ́ ẹ bá tó ń bímọ tẹ́ ẹ tó ń di ìyá lẹ́tọ̀ọ́ máa ra àlùbáríkà yẹn ẹ máa tàtí wòyíra ó sì bá ayé jẹ́ débi pé ọkùnrin ẹgẹ́ tún kó infection lára rẹ̀ ọkùnrin kì í ṣe pé bóyá ẹrù ẹgbẹ́ tí wọ́n dìfẹ́ lòmíì kì í ṣe ẹrù ẹgbẹ́ ló lé ọkùnrin dání lẹ́yìn rẹ̀ o òun ti kó infection ló fi lọ o. Ó tún ra ẹ wo èmi ò lásìkò tí ó yẹ yín àwọn tó lọ́rọ̀ wọn ó sọ èmi ò lọ́rọ̀ kankan tí mo fẹ́ sọ àmọ́ ẹ dákun torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ wá ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sẹ́ẹ̀rí mo fọlọ́run búra kìí ṣe gbogbo orí tó tóbi kọ́ ló fi jóríire o gbogbo ojú tó pupa kọ́ ni ó fi níyì kódà kéèyàn ga kọ́ léèyàn fi débi gíga ṣé gbogbo ẹni tó di aago mọ́wọ́ ní fi ń ṣiṣẹ́ ni. ọba mi dákun ṣebí wọ́n lọ gbàgbà tí ń gbani. ọba mi dákun ṣebí wọ́n lọ gbàgbà tí ń gbani. ọmọ aráyé má jẹ́ wọn dà yín lẹ́rù dùn fi sọ rẹ sọ mi. Ọlọ́run dákun ṣebí wọ́n lọ gbàgbà tí ń gbani. ọba mi dákun ṣebí wọ́n lọ gbàgbà tí ń gbani. ọmọ aráyé má jẹ́ wọn dà mí lẹ́rù dùn fi sọ rẹ sọ yìí. torí pé àṣà ò lè gbẹ́sìn tán bá dẹ̀wò ìṣòro àbá. àṣà ò lè gbẹ́sìn tó bá dẹ̀wò ìṣòro àbá. àti sádìyẹ ẹni bá ń gbèrò kálulẹ̀ ọba mi ní òmò. torí pé kò tiẹ̀ lè ṣèṣe káyé má dìkì àwọn tó ti ga. kò lè ṣeéṣe káyé má dìkì àwọn tó ti ga. èso tó ti gbọ́n lára ayé ń ju kó má lòkè lọ́bẹ̀ sí tún. àmọ́ ṣá o èmi ò lè kún wọn bí wọ́n bá ń dìtì àwọn tó ti ga. èmi ò lè kún wọn bí wọ́n bá ń dìtì àwọn tó ga. ẹni ọlọ́run kan tí wọ́n wá ń gbèrò tó lulẹ̀ ọ̀pọ̀ ìyá ló jẹ́ subahana rabbika. Albasity alfa Albasity ọlọ́mọdé kí ó bàjẹ́ la hawla wala quwwata illa billah. báyìí ní sè à ń lọ sí ìlú Ìlọrin à ń lọ sí Al-Marhum travels and tours ni society ni ok ní club Abdulrahman